Welcome to Yoruba Kingdom TV, built by passion. Live at IGBOHO, on our way to Mommy IGBOHO's house. Live at IGBOHO's mother's house. As you can see, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ọgbẹ́ni tẹ́ ń wò wá nílé orílẹ̀-èdè Yorùbá ó ti dúró ilé ìyá wa olóyè májàsọ́lá Ìgbòho ṣàláwà ní ìlú Ìgbòho làwà báyìí ẹ ti rí ìlú Ìgbòho làwà ìlú Ìgbòho làwà báyìí. lọ́dọ̀ màmá mi ẹ bọ́dọ̀ ká kí wọ́n lé lọ́dọ̀ màmá ká máa lọ sí ọ̀dọ̀ bàbá lọ́hùn. ìlú Ìgbòho làwà báyìí. ìyá wa tí wọ́n lead wa wá lélẹ̀ ìyá wa dáadáa ẹ rí màámi ẹkùnrin náà reform aṣojú ńlá wa ẹ ṣí ẹ kan bẹ́ẹ̀ ẹ ṣí lọ́dọ̀ yín náà bẹ́ẹ̀. àwọn náà ló ṣe máa lead wa sí ilé aládùúgbò. gẹ́gẹ́ bí ẹ ti wò ó ìlú Ìgbòho la wà yìí níbi àbẹ̀wò sí ti màmá wa tí wọ́n rẹ ilé àgbà tán rẹ bí àgbà ń rè ìyá ọ̀gá wa bàbá wa ẹ̀gbọ́n wa olóyè májàsọ́lá Ìgbòho òòṣà rí ìyá wa Khadijat wọn ni wọ́n tẹ̀lé wa orílẹ̀-èdè Yorùbá ó ti dùn orílẹ̀-èdè Yorùbá Ìgbòho rí àwọn àyà wa nìyẹn. Yes ma, ẹ ṣé gan ma, ẹ ṣé. Ìlú yóò àmì àṣẹ Èdùmàrè rí. Mo ti wá nọ́mbà ẹ títí tó fi dé ilé aládìkún compound lára lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà máa kárọ̀ jíire Kódà wà kó kàn gbọ́ àwọn ọmọ wà ní. bẹ́ẹ̀ mọ́ra. Ẹ̀ka sọ ẹ̀ka sọ àní kan wá kí yín sílẹ̀ ni. ẹ ṣeun. Àwa ẹbí Sunday. àwọn ọmọ òòṣà. ṣé ń tẹ̀síwájú. májàsọ́lá. ìtàn gangan ọ̀gá everybody. ìtàn gangan ìtàn gangan ẹ ti rí pẹ̀lú aláàbí Pasuma àwọn ń dà o ibẹ̀ la wà gbogbo ọmọ káàrọ̀ òjìrè tẹ́ wò wá ibẹ̀ la wà báyìí. Ìgbòho la wà bẹ́ẹ̀ ṣé ń wò wá káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè. ó lè mú ìdarí jẹ́kẹ́ òun náà dúró kò dúró. fún ìbánikẹ́dùn ti ìyá wa Adéyẹmọ rí please ẹ máa bá wa like ẹ ẹ máa bá wa like ẹ ẹ máa bá wa like ẹ. Bye.
sójà náà ni màmá fi. Ṣé kọ́tà yìí fámílì ọ̀gbọ́n tó lè má jà sọ́wọ́ Ìgbòho ṣá. Ẹ bá bàbá pè gbogbo ọmọ kárọ̀ kiri. Àwa sílé aládìkún. Ilé ọmọ ládé ládé ládé. Bẹ́ẹ̀ni, ẹ ṣe ìyá mi. Ẹ má báǹkì kórì mi ó mọ wú. Ẹ má báǹkì. Ìgbòho tí ń fún rẹ̀ olóyè Sunday Ìgbòho tí ń gbọ́ inú sí ilé rẹ̀. Ọmọ kàí ló kulẹ̀ ọmọ ògbérí àlejò gbérí baálé ọ̀rẹ́ mi lọ rèé mú yọ̀yọ́ra àwa tá a lọ mú yọ̀yọ́ra rèé o ọ̀rọ̀ ayọ̀ ló bá wa ọ̀rọ̀ ayọ̀ ló bá ní gbogbo wa àti wá fún wa tanu kó tó foni sẹ́nu ọba ó ní ẹ̀mà mẹ́nu yọ̀ múta wá ẹnu yọ̀ aráyé mẹ́nu yọ̀ múta wá ẹnu ayọ̀ abẹ́rẹ́ mẹ́nu yọ̀ múta ṣọ́ ẹnu yọ̀ ẹ̀mà mẹ́nu yọ̀ múta wá ẹnu yọ̀. Bàbá ṣó ti yé ibi tí mo sọ̀rọ̀ dé yẹn wọ́n ti yé yín èmi náà ní ìjọ náà lọ́wọ́ tí Sunday pé ṣó ti yé yín lágbára lọ ọ̀rọ̀ ayọ̀ abá Sunday ọ̀rọ̀ ayọ̀ abá Sunday ìdùnnú abá Sunday kò sẹ́ni tó akọ ìkẹ́sùn kó fò kó rojú. Ojú òní ti ní ọ̀sẹ̀ gan àwọn ní ọ̀sẹ̀ gan ọ̀tá ní ọ̀rẹ́ yìí òdì gbogbo àwọn ọ̀tá ẹ̀ lágbára Ọlọ́run ìwọ òdì bàtà ìwọ òdì bàtà mi ọ̀tẹ̀ wọn lọ́mọ̀ọ̀sẹ̀ wọn lè bá lágbára Ọlọ́run ojú òní ti gbọ́jọ́ àti ètò òní ń ba àti ètò ìgbọ́jọ́ àti ètò òní ń ba lágbára Ọlọ́run gbogbo ohun tí ń wí ibi tó wà ní ọmọ gbọ́ gbogbo ohun tí ń wí ó di kẹ̀kẹ́ lónìí níjọ́ tí wọ́n bí kẹ̀kẹ́ kẹ̀lá níjọ́ tí wọ́n bí ọ̀sẹ̀ wọ́n fi rẹ̀ ọ̀sẹ̀ yóò di ọ̀sẹ̀ mọ́lá bá ọ̀sẹ̀ yóò di ọ̀sẹ̀ mọ́lá bá àwọn àgbàlagbà wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ní òòjọ́ lórí ọkà mẹ́rin òòjọ́ lórí tọ́ múlẹ̀ ojú àkíńkọ̀ bá fẹ́ nígbàdàn ọjọ́ lè mú ilẹ̀ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ó rí fún ìrì àdé wọn gbàdé ìdí ọ̀sẹ̀ àdé nìyẹn ni máa gbé orójì ọ̀wẹ̀ bàbá ọkọ mi lọ́mọ ìsàmàlẹ́ ìwà 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 ìsàmàlẹ́ ara àdìsí ọmọ tẹ́lẹ̀ lẹ́yìn ìyá méjì òkè ẹ̀fàdé o adéyẹyẹ tí wọ́n pè lẹ́nìkan ṣoṣo ìrì àdé ọ̀pọ̀ kẹ́ẹ̀dé kànú tọrẹ kòrì ọ̀yà ẹ̀sìn ẹ̀sẹ̀ bẹ̀ falẹ̀ ọmọ ládéládé ládé tẹ́ lálàfihàn ládé tani ọmọ pàdé aládìkún wọn gbà fọláàfin èrè àdé mọ̀mí yáyá tó mú tayapa lásán bẹ́ẹ̀ ní gbọ̀ngbọ̀ lọ́ní àwẹ̀. orí adé máa gbájé rúdí ọ̀sẹ̀ adé nìyẹn ni máa kí orójì ọ̀wẹ̀ ọmọ òsàwẹ̀lẹ̀ wàwẹ̀ òsàwẹ̀lẹ̀ ara àdínkù ọmọ sẹ́lẹ̀ yẹn lẹ́yìn bàbá ọkọ mi èrè àdé mọ̀mí yáyá ní tayapa lásán bẹ́ẹ̀ ní gbọ̀ngbọ̀ lọ́ní àwẹ̀. èrè àdé ẹlẹ́yẹlẹ yóò yẹ èrè àdé mọ́ olùdókòwò àdé níyẹn ni máa kí orójò ẹ̀sọ̀ ò létí mọ́ orójò mọ̀wẹ̀ fóníkódà adé níyẹn ni máa tòkúta kọ́rọ́ sírí ọ̀tá gbogbo ọ̀nà tó ní lọ́nà jáwé ọmọ ọ̀pọ̀lọpọ̀ mẹ́sìn àdínkù wọn bẹ́ẹ̀ sáwé ní àwọ̀ ìpapọ̀ ilé ẹ̀mú sóre ó yọ ní inú ewé yìí olóyè àwọn ìyá ẹ̀ ló àdùsá ó yọ ní inú ewu a kì í ṣe eré bàbá kúlé bàbá díẹ̀ mu ògbójúlé ògùn lọ́tọ̀ ọmọ sọ. ìwé gbẹgbẹ. àṣírí mo fẹ́ gbọ́.
Bájà sọ́lá. Akùnrin fèrè gbàgbà kan ó yọ. Yọ nínú ewu. Ó yọ nínú ewu. Ó yọ nínú ewu. Gbàgbà kan ó yọ nínú ewu. Dáadáa fún wa. Lérí ayé ọdún tí wá. Agbára lọ gbogbo ilé ìtarí ayọ̀ àti ìlú ló máa jẹ́ fún wa. Ìwé ìlú ló jẹ́ wà ní ẹ̀ka ló ṣe náà. Aláàbọ̀ fún màmá. يولد ولم يكن له كفوا أحد. ناصر لحقك والهادي إلى صراطك المستقيم وعلى آله حق القدر والمقدار العظيم. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. Ìyá wa láti ìlú Yorùbá nation òun làwa ti wá orílẹ̀-èdè Yorùbá. Àwa ò kì í ṣe ọmọ Nàìjíríà mọ́ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá òun làwa ti wá. Àwa ò mọ nǹkan tí wọ́n ń pè ní Nàìjíríà. Sọ̀rọ̀ mi yé yín a ò mọ nǹkan tó ń pè ní Nàìjíríà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àìjọ ẹ má nípa àrùn yín níṣẹ́. Ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn wípé kò sí nǹkan tó lè yọ wá kúrò lóko ẹrú ju pé ká gba òmìnira ilẹ̀ Yorùbá lọ. So òmìnira ilẹ̀ Yorùbá nìkan òun ló lè yọ wá kúrò lóko ẹrú. Gbogbo wọn ti ṣe wọn gbé lẹ́yìn wọn ò rí ṣe so ẹja máa lọ. Ìyá Yorùbá ní ìwọ̀n oúnjẹ lọ́wọ́ sí ikú tó dẹ̀ pàyà ìrònú àwa ọmọ Yorùbá ni torí pé ìjọ ọlọmọ yóò di ìjọ ọlọmọ yóò di ìjọ ọlọmọ yóò di so à ń kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ pé ká fọkàn balẹ̀ ohun tá à ń fẹ́ yìí máa tó wa lọ́wọ́ Ọlọ́run tó wá fún bàbá aṣọ ìjọba Inshallah láìpẹ́ láì jìnnà a fi ń dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lójú pé bàbá wa ń bọ̀ láìpẹ́. Bàbá lẹ́sọ̀ ní sẹ́yìn láyọ̀ o. Ọmọdé yìí sì rí o. If you're watching this channel for the first time, kindly subscribe to our YouTube channel. Also click the notification bell to get prompt news updates of our new posts and live streaming. Don't forget to follow us on Facebook, Twitter, and Instagram at YorubaKingdomTV.com. Ire.